Èkìtì, Èkìtì lulẹ̀ ní, Èkìtì, Èkìtì lulẹ̀ ní, Èkìtì ní mo ti àwọn ọmọ amòye. Ẹ̀yin tèmi ní okùn ìyanra o, bẹ́ẹ̀ là ń kí ni lẹ́kìtì o, ẹ kú bí ojú ọjọ́ ṣe rí o, èmi á san wá o, àárí bá ti ṣe àárọ̀ nù gbégbá o. Ẹ̀yin tèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà ṣe mọ̀ àti fún ẹ̀yin tẹ́ máa rí mi ní ìgbà àkọ́kọ́, orúkọ tèmi kò yí padà o, Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì, aya ọmọ Èkìtì, ègìrẹ́ òyìnlá kí ọba ọmọ Èkìtì di méjì lọ́dọ̀ mi o, èmi lọmọ olókè méjì takọtabo, ọmọ ajólagun òyì, ọmọ arìngbọ̀n ọmọ ìyàsílẹ̀ ọ̀nìkankan àfi ilé àbárẹ̀ rẹ̀ là, èmi láyà ọmọ aláwẹ̀ kó torí wíwẹ̀ kọ́ máa kúrọ̀ ṣọ́jà kòwí kan nájà kan bomi alura ìyá lọmọ eléyìí kúlẹ̀ àdéwúre. Ẹ ṣé mo dúpẹ́. Lẹ́ni ẹ̀yin tèmi ẹ máa rí nǹkan tó ń lọ ní orí fọ́nrán yìí lẹ́ni. Bàbá wa Kọ́lá Olóòtú, bàbá rere bàbá àtàtà, àwọn ló gba àlejò bàbá wa yìí o. Bàbá wa yìí orúkọ wọn ni Fájuyìgbé ọmọ bàbá Alárẹ̀mọ láti ìlú wa ní ìlú Èkìtì. Àwọn ló bọ́ síta o, tí àwọn ni Kọ́lá Olóòtú fi ọ̀rọ̀ ráńpẹ́ wálẹ́nu wò, àwọn náà ṣe ìwálẹ́nu wò fún, wọ́n dẹ̀ ṣàlàyé lórí ìkànnì yìí bí wípé àwọn ṣe tán láti ran ìjọba wa ní ilẹ̀ Nàìjíríà lọ́wọ́ nípa àwọn ajínigbé, àwọn Fúlàní, àwọn bandit tí à ń pè ní bandit, pé àwọn ṣe tán láti ràn wọ́n lọ́wọ́ tí ìjọba tó bá lè gbà wọ́n láàyè. Wọ́n ní ẹnu oníkàn láti ń gbọ̀kàn. Ẹ jẹ́ kí n gbé fọ́nrán yìí sí ẹ̀yin tèmi kẹ́ gbọ́ nǹkan tí bàbá wa yìí sọ, kẹ́ dẹ̀ gbọ́ ìwánilẹ́nuwò náà tí bàbá wa Kọ́lá Olóòtú náà tó tún ṣe fún bàbá wa yìí. Ẹ wò lẹ́yìn eléyìí, ẹ tún jẹ́ ká pàdé. Èmi pẹ̀lú àwọn ìjọba kájíjọ tọwọ́ bọ ìwé àdéhùn torí pé nígbà míì akọni a máa ṣubú lójú ìjà ṣùgbọ́n ohun tó dá mi lójú tí mo bá fa ẹ̀mí mi sílẹ̀ fún gbogbo ọmọ Yorùbá kábíyèsí, ìyà ò ní jẹ ọmọ àti ìyàwó mi àtàwọn ẹbí mi, orúkọ mi ò sì ní parẹ́ títí láéláé. Tẹ́ bá lọ sí ìlú Òkè Mẹ̀sí nísìnyí ẹ mọ gbórúkọ Fábùnmi, orúkọ rẹ̀ ò parẹ́. Bàbá tí tèmi náà bá rí bẹ́ẹ̀ èmi náà mi ò bẹ̀rù. Ẹ bẹ̀rù. Ọkàn mi balẹ̀ dáadáa. Ìwé tíjọba ń ṣe irú ìwé wo ni wọ́n ó ṣe fún yín? Bàbá ìwé àdéhùn ni wípé wọ́n ò tọ́jú ọmọ àti ìyàwó tí wọn ò sì ní jẹ́ kí orúkọ ti tèmi kó parẹ́ títí láéláé fún ìdí kan. Ẹ bèrè pé kí ni ìdí náà? Kí ni ìdí ọ̀hún? Ẹ̀rù Yorùbá máa bà mí torí pé Yorùbá máa dalẹ̀. Yorùbá máa dalẹ̀. Ẹbí Yorùbá lẹ́yìn náà. Bàbá Yorùbá ni mí, inú tèmi ni mo mọ̀. Kábíyèsí, ẹ wo Fábùnmi tá a sọ̀rọ̀ ẹ̀ títí láéláé tí orúkọ ẹ̀ ò parẹ́ ní Òkè Mẹ̀sí. Yorùbá ò dalẹ̀ wọn ni. Àtògèdègbé Iléṣà. Àti Ògèdègbé Iléṣà ọmọ agbógungbòrò àti pọ̀npọ̀npọ̀n lójú ogun. Àtàrẹ Látòsà Ìbàdàn náà. Àtàrẹ Látòsà àti ìlú Ìbàdàn níbí. Yorùbá ò dalẹ̀ wọn, lórúkọ wọn ò fi parẹ́. Ọtọdún mélòó tẹ́ ti múra ogun lẹ̀ tí pé ẹ kojú àwọn ará bí mi kékeré mà kẹ́ńtẹ́ ń sọ yìí. Bàbá ṣé bóòlù ìdíra ogun yín bò ló ṣe tó, ìmúra ogun yín bò ló ṣe tó. Kò sí ẹnìkan sọ̀rọ̀ kan lójú mi lọ́jọ́ kan, ó dàbí ìgbà tẹ́mi pẹ̀lú yín sọ̀rọ̀ níbi ọjọ́ mẹ́ta tẹ́ ní pé kí n má rìn ìrìn òru ò bà mí lẹ́rù. Èmi ò kí sọmọ ojó, jagunjagun làwọn baba ńlá tó bí èmi lọ́mọ, agbára wọn sì wà lára mi tó sì ń bẹ síbẹ̀. Ìṣẹ̀ṣẹ̀ dá èmi lójú dáadáa, kò sí tàbí tèmi ò kí ń rìn. Bàbá àwa ti ń múra ogun sílẹ̀ torí pé gbogbo nǹkan wọ̀nyí ni Ifá ti sọ tẹ́lẹ̀ pé yóò ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá táwa ti mọ̀ tó dá èmi lójú. Ohun tó dá èmi lójú tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ ni pé tí àwọn ìjọba bá sọ wípé ó yá lọ́wọ́lọ́wọ́ pé ojú ogun yá ní kòríta tí mo wà yìí, tá bá lè ti ọwọ́ bọ ìwé tí mò ń sọ yìí, bàbá ọkàn mi balẹ̀ tí wọ́n bá ti gbà wípé kí n mú kí ní àṣẹ tó ń bẹ lọ́wọ́ mi dání. Ẹ wà lọ lé lọ rè múra àbí bò. Bàbá kò nídìí pé mò ń lọ lé ìkórìtà bíi tí mo wà yìí mo ti ń lọ nìyẹn. Àjẹsára ti wà àbímọ wà tó dá mi lójú. Ẹ gbéra láti bí pé tí wọn bá ń wò wá láìfù bí wọn ṣe ń wò wá pé olùgbèjà mẹ̀kúnnù dé o kí wọn wá dé pé wọn fẹ́ kọ́wọ́ yín bọ̀wé. Bàbá tí wọn bá ti ọwọ́ bọ ìwé pẹ̀lú mi kájọ ti ọwọ́ bọ ìwé, bàbá kò nídìí pé mi ṣe ń lọ lé pẹ̀lú ohun tó wà lára. Ìṣẹ̀ṣẹ̀ sì wà bí ayé ti gbà ní. Ohun tó dá mi lójú ni ẹ̀bẹ̀ kan tí mo máa bẹ̀ wọ́n ni pé kàn jẹ́ kí n mú àṣẹ tó ń bẹ lọ́wọ́ mi dání. Àṣẹ kí ni àṣẹ ẹ̀dán tẹ́ ẹ mú lọ́wọ́ yìí? Bàbá ẹ̀dán tó wà lọ́wọ́ mi òun ni mo jogún bá lọ́wọ́ bàbá tó bí bàbá mi lọ́mọ. Ó fún bàbá mi pé ìyàwó rẹ̀ ó bí ọmọ kan o, ọmọ tó ń bọ̀ láyé òun ni kẹ́ tọ́jú kínní sílẹ̀ fún.
àti kékeré ni bàbá mi ti yọ̀dá kíní fún mi. ṣé ẹ̀dán tí alárẹ̀mọ lò lójú òun ní alárẹ̀mọ ogun ni. lò ní ayé ìgbà yẹn bàbá èmi tó jogún bá ogún kan so tí mo jẹ lọ́wọ́ wọn lélẹ́yìí tó ti dá èmi lójú tó ju mọ́tò àti ilé lọ. bàbá fẹ́ lò ó nísìn ọbọ̀ la ṣe mọ̀ pé Bàbá. n tẹ́ mú lọ́wọ́ yìí confirm. ẹ ṣeun bàbá ó dá ibi tá a wà nísìnyí kádédé gbọ́ pé ẹnìkan ṣe gìràgìrà nísìnyí kó lóun wọlé àbí kí ẹni tì í ṣẹlẹ̀ bàbá ẹ̀mú múná tó bá ti ní kárí ìhun la máa rí ẹni tó bá ti ní ká má rí ìhun ẹnìkan ò ní rí ohun tó dá mi lójú ni ẹjá máa tẹ̀síwájú. n tẹ́ ń wí ni pé ẹni bíi àjàbò abẹ́ ẹni bíi àfẹ́ẹ̀rí àbí àwọn. ẹ ṣeun bàbá àjàbò àfẹ́ẹ̀rí gbogbo sẹ́yẹ ló parí sára nǹkan tí mò ń sọ lọ́wọ́ yìí àìmọye ìdojúkọ tójú mi ti rí Ẹlẹgbẹ́ náà. bàbá èrè ọmọdé ni gbogbo nǹkan tá à ń sọ yìí àpàjì ńkọ́. bàbá àpájí tá à ń sọ̀rọ̀ nípa yìí gbogbo bó ṣe jẹ́ kò sí kankan tí ò yé àwa nínú ẹ̀ ohun tó yé mi nítorí pé ilé àwọn náà ti bí wọ́n gbẹ̀yẹ mi. irú àwọn àṣẹdán tẹ́ ẹ mú lọ́wọ́ yìí iṣẹ́ wo ni máa ṣe pé tẹ́ ẹ bá fẹ́ lò ó lójú ẹsẹ̀ pé a mọ̀ pé àṣẹdán yìí ó iṣẹ́ tí máa ṣe nìyí. ẹ ṣeun bàbá tí kinní ìbá wà lọ́wọ́ mi ohun tẹ́ wo lọ́wọ́ mi Ìbà. bàbá ohun tó jẹ́ kí n fẹ́ máa sọ lórí afẹ́fẹ́ ni wípé torí àwọn obìnrin torí ẹlòmíì tó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ òun làwọn òṣèlú fẹ́ máa sọ lórí afẹ́fẹ́. wọ́n lè kọ́lé fàṣẹdán yìí. Bàbá ilé inú- ọ̀wọ̀ wọn inú ló àpò- ní yàrá ọ̀wọ̀. bàbá ó ní yàrá inú àpótí tó dára dáadáa ni mo máa ń fi sí ẹnikẹ́ni ò kì í fi ọwọ́ kan yàtọ̀ sí èmi nìkan ṣoṣo. ajá sí pé àwọn tí ń wò wá yìí irú túwo lẹ lè fi pa fún ọ pé àwọn tí ń wò wá yìí pé wọ́n fẹ́ mọ̀ nípa ẹ̀dán àṣẹdán tó wà lọ́wọ́ yín o kí ni irú tú tó lè pa lójú wọn. ẹ̀dẹ̀ tẹ́ ń wò lọ́wọ́ mi yìí kábíyèsí àṣẹ ohun tí mo lè lò fún ohun tó pọ̀ ni a máa tú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣe bó ṣe wà yí báyìí ó dáa bàbá ẹ jẹ́ kí n fi ẹnu kàn nígbà mẹ́ta àṣẹ ti gún gbogbo ohun tí mo bá fi ẹnu sọ àṣẹ ni pẹ̀lú ohun tó bẹ lọ́wọ́ mi tó sì dá mi lójú tọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jẹ́rìí sí agbára Elédùmarè lórí rẹ̀. olúgbòǹgbà ohun tí èwe ayé bá ti wí òun ni ẹgbàrún máa ń gbà tàjẹ́ ló máa ń ṣe nídìí tákẹ́sẹ́ ló ń ṣe láàjọ òwú tìjíbèrè ló ń ṣe láàjọ àwọn ẹranko bẹ́yẹ iwájú bá ti gé ẹranṣẹ́ lẹ́rìí kòkè máa ń gbà ẹ̀dán báyìí ló ń gbẹ̀yìn Òṣùgbó ayé ló gbẹ̀yìn olóko gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa share program yìí ní ọ̀sán yìí tẹ́ ẹ bá wa like ẹ̀ tẹ́ ẹ share ẹ̀ mo wúre fún yín lọ́jọ́ tí lónìí ẹ gbẹ̀yìn ọ̀tá ilé ẹ gbẹ̀yìn ọ̀tá òde àṣẹ o lábẹ́ àkóso bó tilẹ̀ kúrí tí gbogbo ayé bá kígbe pé ó lé kò ní lé mọ́ yín kò ní lé mí ẹbí yín àṣẹ o. ó dá tí ẹ bá gbàgbọ́ tẹ́ bá bá wa share program yìí ibi tẹ́ ẹ̀rọ kò rí sí àti ibi tẹ́ ẹ̀rọ kò rí sí kí ilẹ̀ ní kó tó sú mo pálàṣẹ fún yín ẹ lọ pàdé àánú ńlá àṣẹ o ẹ lọ pàdé oore ńlá àṣẹ o mo wúre fún yín tàṣẹtàṣẹ lọ́jọ́ máa ń yọ tàṣẹtàṣẹ lóòrùn ràn iná ọjọ́ kò kì í yọ kó yọ tiẹ̀ lábọ̀ ní gbogbo ìgbà tí ẹ bá lò láyé ọmọ aráyé ò ní dá ẹ̀mí yín légbodò àṣẹ o. àṣẹ o àtẹ́lẹwọ́ gàgà ire ló máa fi ń gbà ọwọ́ yín méjèèjì ẹ ó fi gbàre owó ẹ ó fi gbàre ọmọ ẹ ó fi gbàre Àṣẹ o. àlàáfíà àṣẹ o. àrí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ fún yín Àṣẹ o. bọ́mọdé bá ti rí ọṣẹ alọ́ṣẹ ní bàgbàlagbà bá rọ́ṣẹ alọ́ṣẹ ní mo wúre fún yín lọ́jọ́ tí ó ní ẹ ò wá ní fi ìnira ló gbà àṣẹ Àṣẹ o o. bàbá yìí máa tẹ̀síwájú. bẹ́ẹ̀ ṣe ṣàdúrà yìí dáa táwọn èèyàn sì ẹ rí i pé kálukú ní fọ́lò yín tí ẹ ń ṣe àṣẹ ṣé gbogbo ń tó bá wà lọ́kàn wọn kí wọ́n máa ṣàdúrà kí wọ́n máa ṣàṣẹ. kọ́ máa ṣe àdúrà kọ́ máa ṣe àṣẹ. etí tó bá sì ti gbọ́. bàbá àṣẹ ti gún dáadáa ti dé bá ire ti dé bá ìbùkún ti dé bá ikú ọdún yìí ti yẹ kó lórí àrùn ọdún ti yẹ kó lórí ẹ yóò dàgbà bí ará òwúrọ̀ kùtùkùtù ohun tó dá mi lójú tí mo jogún bá ní. ntẹ́rẹ̀lẹ́ mú lọ yìí ṣé abo nìkan ṣé ojú kan àdúrà náà ni wọ́n máa fi ṣe àbí iṣẹ́ wo ló tún ní. ẹ wò bí mo ṣe fi ṣàdúrà ní ẹ̀kan tá a bá fẹ́ yí padà fún ìdàkejì a tún yí padà bí eléyìí ẹ rí i pé bí mo ṣe mú lọ́wọ́ ibà yìí sí ó ti jẹ́ àfọ̀ṣẹ́ lójú gbogbo àwọn èèyàn. kábíyèsí olódùmarè. kábíyèsí tá a bá ti yí padà bí eléyìí ó ti di nǹkan ńlá o. eré ò sí bẹ́ẹ̀ àwàdà ò sí bẹ́ẹ̀ tá a bá tún fi kẹrun tá a bá tún fi wúre tá a bá fi ṣẹ́ èpè kábíyèsí gbogbo ohun tá a bá sọ tìmọ́tìmọ́ ni wo àgbo máa mọ́. ẹ má ti ṣe tìmọ́tìmọ́ ní iná. ẹ má bínú ẹ bó ṣe ká mi lára ni. dojú ogun náà bàbá. ẹ ṣeun sà kò ṣeré ní bẹ́ẹ̀ rárá ohun tó dá mi lójú ni tá a ti fi tó ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe a ti fi ṣàdúrà fún èèyàn lórí afẹ́fẹ́ lórí fóònù bí eléyìí bàbá tí ayé ẹni yẹn ti da tó fi ọkọ̀ ta wá lọ́rẹ. kábíyèsí olódùmarè bàbá o bàbá ń sọ̀rọ̀ nípa alárẹ̀mọ gbogbo èèyàn lọ́mọ bàbá yín lẹ́kìtì. bẹ́ẹ̀ni sà. àwọn iṣẹ́ rere agbára john ni ẹ sì lẹ́ ṣetán láti fara yín kalẹ̀ bí ìgbà Jésù. ohun tó dá mi lójú dáadáa láti fara mi kalẹ̀ fún ọmọ Yorùbá. bí ìgbà tí Jésù bá fara rẹ̀ kalẹ̀. bẹ́ẹ̀ni sà tó dá mi lójú.
ẹ̀yin tèmi ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá yìí o ní ọ̀dọ̀ olólùfẹ́ wa Kọ́lá Olóòtú ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o tẹ bá dẹ̀ tún fẹ́ túbọ̀ gbọ́ paríparí sí ẹ lè lọ sórí ìkànnì Kọ́lá Olóòtú ẹ túbọ̀ gbọ́ oríṣiríṣi níbẹ̀ díẹ̀ tí ó kọ̀ọ̀kan àwa òun làwa ra mú wá fún yín níbẹ̀ nísìnyí mo dẹ̀ gbé òṣùbà fún Kọ́lá Olóòtú o a máa ju ẹ ṣe o ẹ wò báwo lẹ ṣe rí ọ̀rọ̀ yìí sí ẹ̀yin tèmi ẹ jẹ́ ká pàdé ní àpótí alásọyé ìyẹn tí olóyìnbó ń pè ní comment section kí ẹ bá wa pín títí tó lè fi dé ọ̀dọ̀ ìjọba bóyá ìjọba á lè pe bàbá yìí láti ṣe ìrànlọ́wọ́ fún àsìkò yìí káwọn náà kàn lọ dán agbára wọn wò kàn fi agbára wọn wọ̀n nínú gbogbo ọ̀rọ̀ báńdíìtì tó ń ṣẹlẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ yìí ẹ má ṣe gbàgbé ẹ bá wa pín gẹ́gẹ́ bí bàbá yìí ṣe sọ o ká kẹjẹ sàmì àdúrà kì í mọ ibi tí àdúrà ti ń gbà o ẹ má jẹ́ ká fi ṣeré o ìyẹn òpin ọ̀rá ọmọdé ti dì sí o. Adé ajẹkanra o kò pàdé ìpọjà ẹrẹmúrìn àríra ayé gbé síbi rè o mọ lọ sẹkìtì o.